mo fi ń pè fún bíbá àwọn agbébọn ṣe ìpàdé àlàáfíà Sheikh Gumi ṣàlàyé ọ̀rọ̀. Ọpẹ́ o, èèyàn 38 tí wọ́n jí gbé lọ ní ṣọ́ọ̀ṣì CAC lérùkù ti rí ìtúsílẹ̀ òmìnira gbà. Ààrẹ Bọ́lá Tinubu ló kéde ìròyìn ayọ̀ náà. Àwọn agbésùnmọ̀mí jí àwọn àgbẹ̀ lóbìnrin 12 gbé sá lọ ní Borno. Ẹ má ṣe bẹ̀rù wọn o, bẹ́ẹ̀ lẹ ò sì gbọ́dọ̀ ṣẹ̀ Jésù kódà lójú ikú. Èyí ni ìwàásù olùṣọ́ àgùntàn ìjọ CAC ìlú Eruku nínú ìsìn tó wáyé lọ́jọ́ ìsinmi lẹ́yìn ìkọlù táwọn agbébọn ṣe sí ṣọ́ọ̀ṣì ọ̀hún. Ìkúnlẹ̀ abiyamọ o, ọmọ kan ṣoṣo tí ìdáyà bí kú sí kànga ní Kwara. Ààrẹ Tinubu pàṣẹ kí wọ́n kó àwọn ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ṣe pàtàkì nílẹ̀ wa Nàìjíríà, kí wọ́n fi àwọn àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú civil defence rọ́pò. Ọpẹ́ o, àwọn 50 akẹ́kọ̀ọ́ 50 móríbọ kúrò lákàtà àwọn ajínigbé nínú àwọn 315 tí wọ́n jí gbé nípínlẹ̀ Niger. Àwọn jàǹdùkú ọmọ ìsọtásẹ̀ kọlù sí gbajúmọ̀ olórin Fújì ní Obesere bà irinṣẹ́ orin rẹ̀ jẹ́ lóde òkú kan nílùú Ondo. Ọdún kò ọdún jọ o. Níbi ọdún Òwu ọdún yìí, Ọbásanjọ́ kì í jó mọ́lẹ̀ láàrin ọ̀pọ̀ èrò làwọn èèyàn bá ń kan sára sí bàbá. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rèé o lórí bí ọwọ́ ọlọ́pàá ṣe tẹ afurasí tó lọ́wọ́ nínú ikú òṣìṣẹ́ àjọ FRSC àti ọmọ rẹ̀. Ọkọ olóògbé sọ̀rọ̀ sókè nípa bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé. BBC tú àṣírí àwọn èèyàn tó ń fi ẹran ara èèyàn jógùn. Ọlọ́pàá kó wọn sí àtìmọ́lé. Ogun agbésùnmọ̀mí tó kọ̀ tó lòun ò níṣẹ́, ààwẹ̀ àti àdúà láàfi kojú rẹ̀ o. Ìjọba ìpínlẹ̀ Borno ya ọjọ́ Ajé Monday sọ́tọ̀ fún ààwẹ̀ àti àdúà gbígbà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìdí èrè o tí mo fi ń pè fún bíbá àwọn agbébọn ṣe ìpàdé àlàáfíà Sheikh Gumi ṣàlàyé ọ̀rọ̀. Lópin ọ̀sẹ̀ tó kọjá yìí, àwọn ọmọ Nàìjíríà ló ń sọ pé kí ìjọba àpapọ̀ fi ọwọ́ òfin mú gbajúmọ̀ onímọ̀ ẹ̀sìn Islam ní Sheikh Ahmad Mahmood Abubakar Gumi lórí bí wọ́n ṣe ní ó mọ̀ nípa ìkọlù àwọn agbébọn tó ń wáyé lemọ́lemọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ohun tó fà á tí wọ́n fi ń pè fún fífi ọwọ́ òfin mú Gumi kò sẹ́yìn bí àáfàá náà ṣe ń béèrè fún bíbá àwọn agbébọn ṣèpàdé àlàáfíà. Ṣùgbọ́n Sheikh Gumi fúnra rẹ̀ ti sọ pé ẹrú kò bá òun. Ó ní bí ìjọba tilẹ̀ mú òun fún bíbá àwọn agbésùnmọ̀mí ṣèpàdé tó bá ti jẹ́ kí àlàáfíà lè jọba lòun wá, kò sí wàhálà kankan níbẹ̀. Tẹ́ ò bá gbàgbé, ọ̀pọ̀ ìgbà ni Gumi ti pè fún pé kí ìjọba bá àwọn agbébọn náà ṣèpàdé. Ó ní èyí nìkan ni ọ̀nà àbáyọ sí ìṣòro ètò ààbò, yàtọ̀ sí kí ìjọba kàn máa fi ipá kojú wọn. Nígbà tó ń ṣàlàyé bó ṣe nira tó láti rí àwọn agbébọn náà bá ṣèpàdé, èyí tí Sheikh Gumi ti ṣe rí, ó ní ewu kékeré kọ́ ni àwọn máa ń là kọjá báwọn bá wọgbó lọ láti rí wọn. Lójú òpó ìkànnì Facebook rẹ̀, Gumi sọ pé àwọn tó ní kí ìjọba mú òun kò mọ kankan. Bí wọ́n bá mọ ewu tí òun máa ń dojú kọ láti rí àwọn agbébọn yìí ni wọ́n á máa yin òun ni dípò bí wọ́n ṣe ń tẹ́ńbẹ́lú òun. Lórí ìdí tí ọ̀rọ̀ àwọn agbébọn ṣe máa ń múmú láyà rẹ̀ lọ́pọ̀ ìgbà, Sheikh Gumi ṣàlàyé pé àwọn èèyàn apá àríwá ni ọ̀rọ̀ náà kàn jù, àwọn sì ni àwọn agbébọn ọ̀hún ṣe ìjàmbá fún jù. Wọn kò jẹ́ kí àwọn lọ sóko tí wọ́n sì tún lé àwọn mìíràn kúrò nílùú wọn. Fún ìdí èyí, àwọn kò lè káwọ́ gbéra káwọn máa wòran. Bí àwọn bá ń wòran, àwọn kò ṣe ohun tó tọ́ fún ìlú àti ìjọba. Nítorí ẹ̀ lòun ṣe máa ń wọgbó lọ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba. Ṣùgbọ́n àwọn èèyàn kò mọ̀ pé òun ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba láti mú ètò ààbò gbópọn sí ni. Nítorí ẹ̀ ló ṣe ń jọ bíi pé àwọn ń bá àwọn agbébọn dòwò pọ̀ lójú wọn. Ó ní láìmọ̀ pé ìgbìyànjú láti fi àṣìṣe wọn hàn wọ́n ni káwọn ó sì kọ́ wọn ní ẹ̀kọ́ nígbà tí àwọn ti mọ̀ pé wọn kò ní ẹ̀kọ́ ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni Sheikh Gumi ṣàlàyé. Ó ní bí ìṣòro àìsí ààbò yóò bá wá sópin ní Nàìjíríà, ọ̀nà kan ṣoṣo láti fòpin sí ìgbésùnmọ̀mí ni láti kọ́ àwọn agbébọn náà lẹ́kọ̀ọ́, káwọn fi ìgbàgbọ́ kọ́ wọn pẹ̀lú ìrètí ohun rere. Bí bẹ́ẹ̀ kọ́, wàhálà náà yóò máa gbilẹ̀ sí ni. Ọpẹ́ o, èèyàn 38 tí wọ́n jí gbé lọ ní ṣọ́ọ̀ṣì CAC lérùkù ti rí ìtúsílẹ̀ òmìnira gbà. Ààrẹ Bọ́lá Tinubu ló kéde ìròyìn ayọ̀ náà. Àdúpẹ́. Ààrẹ orílẹ̀-èdè
lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti kéde pé àwọn èèyàn 38 tí àwọn ajínigbé jí gbé ní ṣọ́ọ̀ṣì CAC Òkè Ìṣẹ́gun nípínlẹ̀ Kwara ti gba òmìnira báyìí. Ìrọ̀lẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ 23 oṣù kọkànlá ọdún 2025 ní ààrẹ Tinubu kéde bẹ́ẹ̀ lójú òpó ayélujára Twitter rẹ̀. Nígbà tó ń ṣàlàyé ìtúsílẹ̀ náà, ààrẹ Tinubu sọ pé a ó rántí pé òun fagilé ìrìn àjò òun lọ síbi ìpàdé G20 tó yẹ kó wáyé lórílẹ̀‐èdè South Africa láti lè mójútó ààbò nílé. Bákan náà ni ààrẹ fi kún pé 51 nínú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé nílé ẹ̀kọ́ àwọn Kátólíìkì nípínlẹ̀ Niger ni wọ́n ti padà sílé. Ó ní òun tọpinpin bí ètò ààbò ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, òun sì ń gba ìròyìn nípa bó ṣe ń lọ. Gẹ́gẹ́ bó ṣe wí, Tinubu ní òun kò ní sinmi lórí ètò ààbò. Ó ní gbogbo ọmọ Nàìjíríà ló ní ẹ̀tọ́ sí ààbò tó péye. Lẹ́yìn ọjọ́ 5 tí àwọn agbébọn kọlù ṣọ́ọ̀ṣì CAC ìlú Èrùkú nípínlẹ̀ Kwara, ìsìn ọjọ́ ìsinmi wáyé ní ṣọ́ọ̀ṣì náà lọ́jọ́ 23 oṣù kọkànlá ọdún 2025. Nínú ọ̀rọ̀ ìwàásù àlùfáà ìjọ náà, ó rọ àwọn ọmọ ìjọ láti má ṣe bẹ̀rù ikú, kí wọ́n má sì ṣe sẹ́ Jésù Olúwa nínú ohun gbogbo. Gẹ́gẹ́ bó ṣe wí nínú fídíò ìjọsìn náà tí wọ́n fi sórí ayélujára, pásítọ̀ tó wàásù náà ní gẹ́gẹ́ bí onígbàgbọ́ wọn kò gbọdọ̀ bẹ̀rù wọn. Jésù ti ṣèlérí ìyè ayérayé fún wa. Ó ní káwọn èèyàn má ṣe bẹ̀rù ikú, ibikíbi tí ikú bá ti dé kí wọ́n má sì sẹ́ Jésù. Tó o bá ti sẹ́ Jésù, ìlérí yìí wà fún ọ wípé ọmọ aládé àlàáfíà mú ọ lọ sí ìjọba àlàáfíà. Àlùfáà náà wípé ayé yìí lópin o, ṣùgbọ́n ìjọba tí Jésù ń bọ̀ wá ṣe kò lópin, ìjọba ayérayé ni. Òun ló fi sọ pé kí a má ṣe jẹ́ kí ọkàn wa dàrú. Tí a ò bá gbàgbé, a ó rántí pé ìkọlù àwọn agbébọn ní ṣọ́ọ̀ṣì CAC Òkè Ìṣẹ́gun nílùú Èrùkú, ìjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara wáyé lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 2025. Èèyàn 3 ni ìròyìn sọ pé ó kú nínú ìkọlù náà. Ọ̀pọ̀ èèyàn ló sì wà ní ìgbèkùn àwọn ajínigbé náà títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, tí ajínigbé ń béèrè owó gọbọi láti tú wọn sílẹ̀. Ẹgbẹ́ CAN ìpínlẹ̀ Kwara fagilé ìsìn orin ọdún Kérésìmesì látàrí ìkọlù àwọn agbébọn. Ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi CAN ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ti fagilé ayẹyẹ ìsìn orin ọdún Kérésìmesì tọdún yìí tó yẹ kó wáyé ní ọjọ́ Ajé ọjọ́ 1 oṣù kejìlá ọdún 2025. Wíwọ́gilé ayẹyẹ orin ọdún Kérésìmesì náà wáyé látàrí ìkọlù àwọn agbébọn tó ṣẹlẹ̀ nínú ìjọ CAC Èrùkú níjọba ìbílẹ̀ Èkìtì ìpínlẹ̀ Kwara, níbi tí wọ́n ti ṣekú pa àwọn olùjọ́sìn tí wọ́n sì tún jí àwọn míì gbé lọ. Ẹgbẹ́ CAN ìpínlẹ̀ Kwara ní inú ọ̀fọ̀ làwọn ọmọlẹ́yìn Kristi wà báyìí látàrí ìṣẹ̀lẹ̀ náà, èyí tí kìí ṣe àkọ́kọ́ irú ẹ̀. Ẹgbẹ́ náà ní àwọn kẹ́dùn pẹ̀lú gbogbo àwọn mọ̀lẹ́bí tọ́rọ̀ náà kàn, ìjọ Ọlọ́run àti àpapọ̀ àwọn èèyàn ìlú Èrùkú. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi, wọ́n ní àwọn kò lè tẹ̀síwájú nínú ayẹyẹ náà nínú àkókò tí àwọn ọmọ ẹgbẹ́ náà wà nínú ọ̀fọ̀. Ẹgbẹ́ CAN ní ìfagilé ayẹyẹ ìsìn orin ọdún Kérésìmesì tọdún yìí jẹ́ ìbánikẹ́dùn àti ìbọ̀wọ̀ fún àwọn tó pàdánù ẹ̀mí wọn pẹ̀lú àwọn tó farapa níbi ìkọlù náà. Ẹgbẹ́ CAN Kwara dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak fún àtìlẹ́yìn rẹ̀ àti ìlàkàkà rẹ̀. Àtẹ̀jáde kan láti ọwọ́ alága ẹgbẹ́ CAN ìpínlẹ̀ Kwara Bishop Adéwọlé sọ pé àwọn bá gómìnà ìpínlẹ̀ náà kẹ́dùn, àwọn sì rọ̀ ọ́ láti fi kún ìgbìyànjú rẹ̀ lórí bí wọn yóò ṣe ṣàwárí àwọn tí wọ́n jí gbé, kí ìdájọ́ òdodo wáyé, kí àlàáfíà sì padà sí ìlú náà. Ẹgbẹ́ náà ké sí gbogbo ọmọlẹ́yìn Kristi nípínlẹ̀ Kwara láti darapọ̀ mọ́ àdúrà ọlọ́jọ́ 3 kan tí wọ́n ló dá lórí títú àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tọ́rọ̀ yìí kan nínú. Ìkejì ni dídá àwọn tí wọ́n gbé padà láyọ̀ àti ìmúláradá àwọn tó farapa. A ó rántí pé ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 2025 ní àwọn agbébọn ṣèkọlù sí ìjọ CAC nílùú Èrùkú lásìkò tí wọ́n ń ṣe ìsìn lọ́wọ́, tí wọ́n sì ṣekú pa èèyàn 3, jí èèyàn 32 gbé sálọ. Àwọn agbésùnmọ̀mí jí àwọn àgbẹ̀ lóbìnrin 12 gbé sálọ ní Borno. Àwọn agbésùnmọ̀mí Boko Haram tún sọsẹ́ burúkú wọn o. Níṣe ni wọ́n tún jí àwọn obìnrin 12 gbé sálọ ládùúgbò Musai lágbègbè ìjọba ìbílẹ̀ Askira Uba
nípínlẹ̀ Borno. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn obìnrin ọ̀hún ni wọ́n jí gbé sá lọ lásìkò tí wọ́n ń darí padà bọ̀ látoko wọn ní déédéé aago 5 ìrọ̀lẹ́ lọ́jọ́ àbámẹ́ta sátidé. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́jọ́ àìkú Sunday, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Nahum Daso sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó sọ wípé àwọn obìnrin 12 làwọn afurasí agbésùnmọ̀mí Boko Haram jí gbé sá lọ nígbà tí wọ́n ń darí padà bọ̀ láti oko wọn. Ẹ̀wẹ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá pè fún sùúrù. Ó sọ wípé ìgbìyànjú àwọn òṣìṣẹ́ elétò ààbò ń lọ lọ́wọ́ lábẹ́lẹ̀. Àwọn olùgbé ìlú lágbègbè náà kọminú lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó rọ àwọn aláṣẹ láti gbé ìgbésẹ̀ kánmọ́nkóbó fún ìtúsílẹ̀ òmìnira àwọn olùfarakásá náà. Olùgbé ìlú kan tó ní kán fi orúkọ bo òun láṣìírí sọ fáwọn akọ̀ròyìn Punch pé ìròyìn ọ̀hún dé sétí gbọ́ àwọn ní déédéé aago 5 lọ́jọ́ náà nígbà tí àwọn mọ̀lẹ́bí wọn kò lè sọ ibi pàtó tí àwọn olùfarakásá náà gbé wà. Ó ní gẹ́gẹ́ bí ìlú, àwọn ti ta àwọn aṣojú àwọn olùdarí ìlú, orí adé, ọrùn ìlẹ̀kẹ̀ tó fi mọ́ àwọn àjọ elétò ààbò lólobó lórí ìṣẹ̀lẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lásìkò ìṣẹ̀lẹ̀ ìjínigbé lemọ́lemọ́ lórílẹ̀‐èdè pẹ̀lú àwọn ìpínlẹ̀ tó fi mọ́ Kebbi, Kwara àti Niger tí wọ́n sì tún ní àwọn akẹ́kọ̀ọ́ nígbèkùn àwọn ajínigbé àgbébọn náà. Ẹ má ṣe bẹ̀rù wọn o, bẹ́ẹ̀ lẹ ò sì gbọ́dọ̀ sẹ́ Jésù kódà lójú ikú. Èyí ni ìwàásù olùṣọ́ àgùntàn ìjọ CAC ìlú Èrùkú nínú ìsìn tó wáyé lọ́jọ́ ìsinmi lẹ́yìn ìkọlù táwọn agbébọn ṣe sí ṣọ́ọ̀ṣì ọ̀hún. Lẹ́yìn ọjọ́ 5 tí àwọn agbébọn kọlù ṣọ́ọ̀ṣì CAC ìlú Èrùkú nípínlẹ̀ Kwara, ìsìn ọjọ́ ìsinmi wáyé ní ṣọ́ọ̀ṣì náà lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 23 oṣù kọkànlá ọdún 2025. Nínú ọ̀rọ̀ ìwàásù àlùfáà ìjọ náà, ó rọ àwọn ọmọ ìjọ láti má ṣe bẹ̀rù ikú kí wọ́n sì má ṣe sẹ́ Jésù Olúwa nínú ohun gbogbo. Gẹ́gẹ́ bó ṣe wí nínú fọ́nrán fídíò ìjọsìn náà tí wọ́n fi sórí ayélujára, pásítọ̀ tó wàásù náà ní gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹ kò gbọ́dọ̀ bẹ̀rù wọn. Jésù ti ṣèlérí ìyè ayérayé fún wa. Ẹ má jẹ́ ká bẹ̀rù ikú. Ibikíbi tí ikú bá ti dé, ká má ṣe sẹ́ Jésù. Tó o bá ti sẹ́ Jésù, ìlérí yìí wà fún ọ wípé ọmọ aládé àlàáfíà mú ọ lọ sí ìjọba àlàáfíà. Ayé yìí lópin o, ṣùgbọ́n ìjọba tí Jésù ń bọ̀ wá ṣe kò lópin, ìjọba ayérayé ni. Òun ló fi sọ pé kí a má ṣe jẹ́ kí ọkàn wa dàrú. Báyìí ni oníwàásù náà ṣe wí. Ẹ rántí pé ìkọlù àwọn agbébọn ní ṣọ́ọ̀ṣì CAC Òkè Ìṣẹ́gun nílùú Èrùkú ìjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara wáyé lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 2025. Èèyàn 3 ni ìròyìn sọ pé ó kú nínú ìkọlù náà. Ọ̀pọ̀ èèyàn ló sì wà ní ìgbèkùn àwọn ajínigbé náà títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, tí àwọn ajínigbé sì ń béèrè owó gọbọi láti tú wọn sílẹ̀. Ẹ̀wẹ̀, lọ́wọ́ báyìí ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi CAN ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ti fagilé ayẹyẹ ìsìn orin ọdún kérésìmesì tọdún yìí tó yẹ kó wáyé ní ọjọ́ ajé Monday ọjọ́ 1 oṣù kejìlá ọdún 2025. Wíwọ́gilé ayẹyẹ orin ọdún kérésìmesì náà ló wáyé látàrí ìkọlù àwọn agbébọn tó ṣẹlẹ̀ nínú ìjọ CAC Èrùkú níjọba ìbílẹ̀ Èkìtì ìpínlẹ̀ Kwara, níbi tí wọ́n ti ṣekú pa àwọn olùjọ́sìn tí wọ́n sì tún jí àwọn míì gbé lọ. Ẹgbẹ́ CAN ìpínlẹ̀ Kwara ní inú ọ̀fọ̀ làwọn ọmọlẹ́yìn Kristi wà báyìí látàrí ìṣẹ̀lẹ̀ náà, èyí tí kì í ṣe àkọ́kọ́ irú ẹ̀. Ẹgbẹ́ náà ni àwọn kẹ́dùn pẹ̀lú gbogbo àwọn mọ̀lẹ́bí tọ́rọ̀ náà kàn, ìjọ Ọlọ́run àti àpapọ̀ àwọn èèyàn ìlú Èrùkú. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọmọ ẹ̀yìn Kristi, gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi, wọ́n ní àwọn kò lè tẹ̀síwájú nínú ayẹyẹ náà nírú àkókò yìí tí àwọn ọmọ ẹgbẹ́ náà wà nínú ọ̀fọ̀. Ẹgbẹ́ CAN ní ìfagilé ayẹyẹ ìsìn orin ọdún kérésìmesì tọdún yìí jẹ́ ìbánikẹ́dùn àti ìbọ̀wọ̀ fún àwọn tó pàdánù ẹ̀mí wọn pẹ̀lú àwọn tó farapa níbi ìkọlù náà. CAN Kwara dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak fún àtìlẹ́yìn rẹ̀ àti ìlàkàkà rẹ̀. Àtẹ̀jáde kan láti ọwọ́ alága ẹgbẹ́ CAN ìpínlẹ̀ Kwara Bishop Adéwọlé sọ pé àwọn bá gómìnà ìpínlẹ̀ náà kẹ́dùn, àwọn sì rọ̀ ọ́ láti fi kún ìgbìyànjú rẹ̀ lórí bí wọn yóò ṣe ṣàwárí àwọn tí wọ́n jí gbé, kí ìdájọ́ òdodo sì wáyé, kí àlàáfíà sì padà sí ìlú náà. Ẹgbẹ́ náà ké sí gbogbo ọmọlẹ́yìn Kristi nípínlẹ̀ Kwara láti darapọ̀ mọ́ àdúrà ọlọ́jọ́ 3 kan tí wọ́n ló dá lórí títú àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tọ́rọ̀ ọ̀hún kàn nínú. Ìkejì ni dídá àwọn tí wọ́n jí gbé padà láyọ̀ àti ìmúláradá àwọn tó farapa.
ò bá gbàgbé ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 2025 ní àwọn agbébọn ya wọ inú ìjọ CAC nílùú Èrùkú lásìkò tí wọ́n ń ṣe ìsìn lọ́wọ́ tí wọ́n sì ṣekú pa èèyàn 3 jí èèyàn 28 gbé sá lọ. Ìkúnlẹ̀ abiyamọ o, ọmọ kan ṣoṣo tí ìdáyà bí kú sí kànga ní Kwara mà ṣe o. Ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ṣẹlẹ̀ nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 23 oṣù kọkànlá ọdún 2025. Ọkùnrin kan ẹni ọdún 31 31 tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdulateef ló ṣàdédé bẹ́ sínú kànga tó sì kú sínú rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́ ni pé ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ṣẹlẹ̀ lágboolé Bọ́lárìnwá ní agbègbè sẹ́ńtà Ìgboro ní déédéé aago 4 òwúrọ̀ ọjọ́ àìkú Sunday. Ńṣe làwọn abánikẹ́dùn pọ̀ níbẹ̀ tí wọ́n ń tu ìyá olóògbé náà Idayat Ahmed tí kò bí ju Lateef nìkan lọ nínú. Gẹ́gẹ́ bí ohun tí ìyá ọ̀dọ́kùnrin náà sọ, ó ní ńṣe ni wọ́n déédéé ránṣẹ́ sí òun láti ilé àwọn pé Abdulateef sọ pé òun ṣẹ̀ òun kí òun forí jìn òun, tí òun sì dá wọn lóhùn pé ọmọ òun kò ṣe nǹkan kan fún òun, ṣùgbọ́n tó bá ní ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ tí òun kò mọ̀ òun dáríjìn, èyí lèsì tí òun fún wọn. Lẹ́yìn náà ni àwọn jọ padà sílé tí òun sì dáná ìrẹsì fún, ṣùgbọ́n kò jẹ nítorí ó lóun gbààwẹ̀ lọ́wọ́ tí òun bá kírun tán òun yóò jẹ. Nígbà tó ń tẹ̀síwájú nínú àlàyé rẹ̀, ìyá Abdulateef sọ pé bó ṣe di pé ọmọ rẹ̀ di èrò inú kànga ni kò yé òun. Ìyá ọ̀dọ́kùnrin náà sọ pé ìgbà tó pẹ́ tóun ò rí lòun lọ yọjú wò tí òun sì bá lórí ìrun tó ń kírun. Ó ní ìgbà tó kírun tán lòun fún un lóògùn kó lò kí ó lè sùn, ṣùgbọ́n kò sùn, ariwo tó ń pa ni Allahu Allahu. Ìyá Abdulateef ní òun bá ìgò tó ti fọ́ sílẹ̀, látàrí èyí ni òun mú wá sí ilé àwọn ẹbí òun ní òru ọjọ́ àbámẹ́ta Sátidé mọ́júmọ́ Sunday tí òun sì gba ilé ọkọ òun lọ, ṣùgbọ́n òun ò lè sùn mọ́júmọ́ ọjọ́ kejì. Lẹ́yìn náà ni òun gba ìpè pé ọmọ òun ti kó sínú kànga. Nípa irú èèyàn tí Abdulateef jẹ́, ìyá ọmọ náà ṣàlàyé pé ọmọ tó bẹ̀rù ìjà ni ọmọ òun. Ó ní kì í bá èèyàn jà lẹ́yìn kó kírun nìkan. Nígbà tó ń dáhùn ìbéèrè bóyá ọmọ rẹ̀ ní àkọsílẹ̀ àrùn ọpọlọ, Idayat dáhùn pé ọmọ òun kò ní àìsàn ọpọlọ rárá. Àmọ́ ọ̀rọ̀ tí ọkọ ìyá Abdulateef Ahmed sọ ló yàtọ̀ sí ohun tí ìyá rẹ̀ sọ. Ahmed sọ pé òun ti bá Abdulateef jà lórí lílo àwọn oògùn tó lè ṣàkóbá fún ara rẹ̀. Ó ní àwọn oògùn olóró bíi Colorado tó yẹ kí àwọn ọ̀dọ́ ó jìnnà sí ni ọmọ náà máa mú. Ọkọ ìyá olóògbé náà sọ pé kùrùkẹrẹ tí òun àti ìyá rẹ̀ ń gbọ́ nínú yàrá rẹ̀ ló mú àwọn lọ bẹ̀ẹ́ wò ṣáájú kí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ìgbà táwọn débẹ̀ ó ti fọ́ àwọn ìgò sílẹ̀ kó má bàa ṣe ìyá rẹ̀ léṣe. Ní ìjàmbá ni àwọn ṣe gbé e wá sí ilé ẹbí àwọn ìyá rẹ̀ tí àwọn ọkùnrin wà láti bójútó. Lẹ́yìn rẹ̀ ni àwọn gbọ́ pé ó fọ́ ilẹ̀kùn ìyàrá tí wọ́n fi sí jáde, ó sì tún já kọ́kọ́rọ́ kànga kó tó wá bẹ́ sínú rẹ̀. Ó ní kànga tó wà lágboolé títìpa ló máa ń wà ní gbogbo ìgbà, àmọ́ Abdulateef fi ipá já ó sì bẹ́ sínú rẹ̀ káwọn èèyàn tó dé. Ó ní ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣeni láàánú púpọ̀, àmọ́ àwọn gbà fún Ọlọ́run nítorí kò sí ohun kan tí a lè ṣe báyìí ní ọkọ ìyá Abdulateef ṣàlàyé. Ṣáájú ní agbẹnusọ àjọ panápaná ìpínlẹ̀ Kwara PFO Hasan Hakeem Adekunle fi àtẹ̀jáde léde pé àwọn gba ìpè pàjáwìrì láti agboolé Bọ́lárìnwá ní sẹ́ńtà Ìgboro Ìlọrin. Àtẹ̀jáde náà sọ pé ọkùnrin ẹni ọdún 31 31 kan Abdulateef ló bẹ́ sínú kànga. Ó sọ pé ìwádìí fi hàn pé ó ti fẹ́ bẹ́ sínú rẹ̀ tipẹ́ tí wọn ò gbà láàyè, ṣùgbọ́n ó rí i ṣe nígbà tí àwọn èèyàn ti sùn. Ó ní ìgbà tí àwọn fi máa yọ jáde òkú rẹ̀ ni àwọn yọ. Lẹ́yìn náà ni wọ́n gbé òkú náà fún olórí ilé wọn tí í ṣe Alhaji Bọ́lárìnwá. Ààrẹ Tinubu pàṣẹ kí wọ́n kó àwọn ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ṣe pàtàkì nílẹ̀ wa Nàìjíríà, kí wọ́n fi àwọn àjọ ẹ̀ṣọ́ ẹni láàbò ìlú civil defence rọ́pò. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Tinubu ti pàṣẹ pé gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n máa ń ṣe ẹ̀ṣọ́ lẹ́yìn àwọn èèyàn jàǹkànjàǹkàn ìlú ni kí wọ́n kó kúrò báyìí láti lè máa pèsè ààbò tó péye fún aráàlú. Ìkéde ààrẹ yìí ló jáde nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Báyọ̀ Ọ̀nànúgà sọ pé gbogbo àwọn ọlọ́pàá náà ni wọ́n máa dá padà sí ojúlówó iṣẹ́ wọn. Gẹ́gẹ́ bí
àtẹ̀jáde náà sì sọ ààrẹ pàṣẹ ìgbésẹ̀ náà níbi ìpàdé tó ṣe pẹ̀lú àwọn ọ̀gá ẹ̀ṣọ́ ààbò tó fi mọ́ ọ̀gá ọlọ́pàá olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun orí omi iléeṣẹ́ ológun àti adarí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ní ìlú Àbújá. Ààrẹ ní èèkàn ìlú tó bá ń fẹ́ ẹ̀ṣọ́ ààbò kí wọ́n lọ kọ̀wé sí iléeṣẹ́ ẹ̀ṣọ́ ààbò ara ẹni láàbò ìlú ìyẹn Nigeria Security and Civil Defence Corps NSCDC láti fún wọn ní ẹ̀ṣọ́ ààbò tó ní nǹkan ìjà ogun. Ààrẹ wòye pé ọ̀pọ̀ àwọn agbègbè pàápàá àwọn tó jẹ́ abúlé ni wọn kò ní ọlọ́pàá tó bẹ́ẹ̀ gẹ́ tó sì jẹ́ kó ṣòro fún àwọn ọlọ́pàá péréte tó wà ní agbègbè náà láti máa dáàbò bo àwọn aráàlú bó ṣe yẹ. Pẹ̀lú gbogbo ìpèníjà tó ń kojú ètò ààbò Nàìjíríà lọ́wọ́ yìí, Ààrẹ Tinubu ń gbèrò láti pọnkún ìpèsè àwọn ọlọ́pàá ní gbogbo ìlú. Àtẹ̀jáde náà tó ń fi kún pé Ààrẹ Tinubu ti buwọ́lù gbígba àwọn ọlọ́pàá 30,000 kún àwọn tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Bákan náà ló ní ìjọba àpapọ̀ yóò ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìjọba ìpínlẹ̀ láti mú àtúnṣe bá àwọn ilé ẹ̀kọ́ tó wà fún ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọlọ́pàá. Ìkéde ààrẹ yìí ló ń wáyé lẹ́yìn táwọn agbébọn ṣe ìkọlù sáwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kebbi àti Niger tí wọ́n sì jí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ gbé sálọ. Ní ọjọ́ ìṣẹ́gun Tuesday tó kọjá ní àwọn agbébọn tún ṣe ìkọlù sí àwọn olùjọ́sìn ní ilé ìjọsìn CAC ìlú Eruku ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti jí àwọn olùjọ́sìn 38 gbé lọ. Ọjọ́ àìkú Sunday ọjọ́ 23 oṣù kọkànlá ọdún 2025 ní ààrẹ kéde pé àwọn olùjọ́sìn náà ti gba ìtúsílẹ̀ kúrò lákàtà àwọn ajínigbé. Ọpẹ́ o! Àwọn 50 akẹ́kọ̀ọ́ 50 mórí bọ́ kúrò lákàtà àwọn ajínigbé nínú àwọn 315 tí wọ́n jí gbé nípínlẹ̀ Niger. Ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè Nàìjíríà CAN ti fìdí ẹ̀ múlẹ̀ pé 50 akẹ́kọ̀ọ́ 50 nínú àwọn tí wọ́n jí gbé nílé ẹ̀kọ́ St Mary Catholic School Papiri tó wà nípínlẹ̀ Niger ti mórí bọ́ nígbèkùn àwọn ajínigbé. Nínú àtẹ̀jáde kan tí ẹgbẹ́ CAN fi síta lọ́jọ́ àìkú ọjọ́ 23 oṣù kọkànlá ọdún 2025 ni wọ́n ti fìdí ìkóyọ náà múlẹ̀. Àtẹ̀jáde tí alága CAN ẹni ọ̀wọ̀ Bulus Dawa Yohana tó tún jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà fi síta ṣàlàyé pé láàrin ọjọ́ Ẹtì sí Sátidé ni àwọn ọmọ náà rí ọ̀nà àbáyọ tí wọ́n fi sá wálé. Wọ́n fi kún pé wọ́n sì ti wà pẹ̀lú àwọn òbí wọn. Èyí ni láti fi tó gbogbo ìlú létí pé nígbà tí yóò fi di ọjọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 22 oṣù kọkànlá ọdún 2025 làwọn ti rí àwọn ìròyìn kan gbà bí 50 akẹ́kọ̀ọ́ ṣe jàjàbọ́ tí wọ́n sì ti wà pẹ̀lú àwọn òbí wọn. Ó ní àwọn fìdí èyí múlẹ̀ nígbà tí àwọn pinnu láti ṣàbẹ̀wò sí àwọn òbí àwọn ọmọ náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe tẹ̀síwájú, àwọn akẹ́kọ̀ọ́ tó ṣẹ́kù sí ìgbèkùn àwọn ajínigbé náà lọ báyìí. Fún àkọsílẹ̀, àwọn ní akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó lé ní 251 tí girama 14 àti àwọn olùkọ́ 12 lọ́dọ̀ àwọn ajínigbé báyìí. Alága CAN náà rọ àwọn èèyàn láti ṣe sùúrù kí wọ́n sì kún fún àdúrà sí i. Ó ní àjọṣepọ̀ ń tẹ̀síwájú láàrin ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò lórí bí àwọn akẹ́kọ̀ọ́ tó ṣẹ́kù sí ìgbèkùn náà yóò sì gba òmìnira. Bí àwọn ṣe rí 50 akẹ́kọ̀ọ́ tí wọ́n ráyè sá yìí tù wá lára díẹ̀. Ó rọ gbogbo àwọn èèyàn láti tẹ̀síwájú nínú àdúrà fún ìpadàdé pẹ̀lú àlàáfíà àwọn tó ṣẹ́kù nígbèkùn. Bíṣọ̀bù Yohana ló ṣe àfikún bẹ́ẹ̀. A ó rántí pé òru gànjọ́ ni àwọn ajínigbé ya wọ ilé ẹ̀kọ́ náà lọ́sẹ̀ tó kọjá tí wọ́n sì kó àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọgbó lọ. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ṣáájú, ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ní Nàìjíríà Christian Association of Nigeria CAN tẹ̀ka ìpínlẹ̀ Niger ti jiyàn ìròyìn kan tó gbòde wípé àwọn agbébọn tó jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ó lé ní 315 gbé sálọ nílé ẹ̀kọ́ St Mary's Catholic Primary and Secondary Schools Papiri ìpínlẹ̀ Niger béèrè fún bílíọ̀nù 3 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Alága CAN ìpínlẹ̀ Niger ẹni ọ̀wọ̀ Bulus Dawa Yohana ló fi ìròyìn náà léde lọ́jọ́ àbámẹ́ta Sátidé. Yohana ní àwọn agbébọn náà kò tíì kàn sí ẹnikẹ́ni lórí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé náà. Ó ní lóòótọ́ ni onírúurú ìròyìn ti gbilẹ̀ lórí ayélujára, èyí ló sì ṣokùnfà tí àwọn fi ń gbé àtẹ̀jáde síta
lóòrèkóòrè. Bákan náà ló fi kún pé iye èèyàn tí àwọn agbébọn náà jí gbé nílé ẹ̀kọ́ ọ̀hún lé ní 315, àwọn akẹ́kọ̀ọ́ 303, àwọn olùkọ́ 12 lòdì sí iye èèyàn 227 tí wọ́n ti kọ́kọ́ kéde pé àwọn agbébọn náà gbé. Bíṣọ́ọ̀bù náà sọ pé lẹ́yìn tí àwọn kúrò ní Papiri ni àwọn bẹ̀rẹ̀ sí ní kàn sáwọn èèyàn ni àwọn rí i pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn rò wípé wọ́n mórí bọ́ ló jẹ́ pé wọ́n wà ní àkàtà àwọn ajínigbé náà. Ó ní àwọn ṣàwárí rẹ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ 88 míì sì wà ní àkàtà àwọn ajínigbé náà. Lórí ọ̀rọ̀ pé ìjọba ti ṣèkìlọ̀ fáwọn ilé ẹ̀kọ́ lórí ìkọlù àwọn agbébọn náà, Yohana ní àwọn kò gba ìwé ìkìlọ̀ kankan yálà láti ọ̀dọ̀ ìjọba tàbí àwọn ẹ̀ṣọ́ ààbò. Ìjọba mọ̀ọ́mọ̀ sọ èyí ni láti fi gbé ẹ̀bi ìṣẹ̀lẹ̀ náà ru àwọn ẹlòmíràn dípò kí wọ́n gba ẹ̀bi wọn. Tí a ò bá gbàgbé, a ó rántí pé alága ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi Christian Association of Nigeria CAN tẹ́ka ìpínlẹ̀ Niger, ẹni ọ̀wọ̀ Bulus Dawa Yohana sọ pé èèyàn ó lé ní 227 tó fi mọ́ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ làwọn ajínigbé tó ṣèkọlù sí ilé ẹ̀kọ́ St Mary Catholic Schools Papiri ní ìjọba ìbílẹ̀ Agwara ní ìpínlẹ̀ náà ni wọ́n jí gbé sálọ. Àwọn jàǹdùkú ọmọ ìsọ̀tá ṣèkọlù sí gbajúmọ̀ olórin fújì ní Òbésèré bà irinṣẹ́ orin rẹ̀ jẹ́ lóde òkú kan nílùú Oǹdó. Ọ̀rọ̀ dìbò lọ yà mí nígbà tí àwọn afurasí jàǹdùkú ọmọ ìsọ̀tá ṣèkọlù sí gbajúmọ̀ olórin fújì ní Abbas Akande tí ọ̀pọ̀ mọ̀ sí Òbésèré lọ́jọ́ Ẹtì Friday lásìkò ètò ayẹyẹ ìsìnkú níjọba ìbílẹ̀ Òkìtìpupa nípínlẹ̀ Oǹdó. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní pápá ìṣeré ìjọba Government Field Òkìtìpupa níbi tí olórin náà àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti ń ṣeré fáwọn àlejò tó wá fún òde òkú náà. Ó sojú mi kòró kan níbi gbọ̀ngàn náà, abilékọ Bọ́sẹ̀dé Akínyẹmí, ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, sọ fáwọn akọ̀ròyìn The Nation pé àwọn ọmọ ìsọ̀tá náà ya wọ gbọ̀ngàn náà láìrò tẹ́lẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ jàgídíjàgan ìwà ipá wàhálà rògbòdìyàn, èyí tó mú kí àwọn àlejò sá àsálà fún ẹ̀mí ara wọn fún ààbò. Gẹ́gẹ́ bí ẹni náà ṣe wí, àwọn ọmọ ìsọ̀tá ọ̀hún ṣèkọlù sí Òbésèré àti àwọn ẹgbẹ́ orin rẹ̀ lásìkò tí wọ́n forin dá àwọn àlejò lárayá. Akínyẹmí fi kún pé àwọn jàǹdùkú náà ṣèkọlù sí àwọn ọmọ ẹ̀yìn Òbésèré kan tí wọ́n sì bà irinṣẹ́ orin tó tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà jẹ́. Obìnrin náà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé níṣe lòun fẹsẹ̀ fẹ́. Bákan náà lòun tó ń gbọ́ pé wọ́n gún ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn Òbésèré lásìkò tó ń gbìyànjú láti gbẹ̀san ìkọlù náà. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí gbajúmọ̀ olórin náà ló já sí pàbó lọ́jọ́ náà. Alága ìjọba ìbílẹ̀ Òkìtìpupa Honorable Andrew Ogunsakin, ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ burúkú gbáà tí kò sì jẹ́ ìtẹ́wọ́gbà. Ó kóró ojú sí ìwà jàgídíjàgan. Ó tẹnumọ́ pé irúfẹ́ ìwà bẹ́ẹ̀ kò fi ìwà rere àwọn èèyàn ìkálẹ̀ hàn rárá bó ti wù kó mọ̀. Ó ní òun gba ìròyìn náà nípa ìkọlù tí wọ́n ṣe sí Abbas Akande Òbésèré àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú ìdójútì. Ó sọ wípé ìṣèjọba òun kò ní fààyè gba ìwà bẹ́ẹ̀ tí yóò yẹpẹrẹ tàbí tẹ́ńbẹ́lú àpapọ̀ ìṣọ̀kan ìrẹ́pọ̀ àti orúkọ rere ìlú. Ó mú dá àwọn aráàlú lójú pé àwọn ìgbésẹ̀ tó yẹ yóò jẹ́ gbígbé láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú, bóyá sí àwọn olórin, eléré, àwọn amúlùdùn tàbí oníkálukú tó bá ṣàbẹ̀wò tàbí tó ń gbé níjọba ìbílẹ̀ ìlú náà. Ó ní òun fúnra òun yóò kàn sí Òbésèré àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ láti túbá lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó fi kún pé àwọn ti bẹ̀rẹ̀ ìṣòfíntòtó iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà láti rí dájú pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò wáyé mọ́. Ọdún kò, ọdún jọ o. Níbi ọdún Òwu ọdún yìí, Ọbásanjọ́ kì í jó mọ́lẹ̀ láàrin ọ̀pọ̀ èrò làwọn èèyàn bá ń kan sára sí bàbá. Ọdún Òwu ti ọdún 2025 yìí ti wáyé, ó sì ti kọjá lọ. Àmọ́ ọ̀pọ̀ ohun àrà mẹ́rìírí tó wáyé níbẹ̀ ni yóò máa wà ní ìrántí ọ̀pọ̀ èèyàn fún ìgbà pípẹ́. Ṣé ti ijó, ìlù, aṣọ tó ń pe aṣọ ránṣẹ́ wá wòran àti gèlè àrà tó wà lórí àwọn obìnrin ní ká sọ ni, àbí àwọn èèkàn tó péjú síbi ọdún Òwu náà. Kódà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tí í ṣe balógun ìlú Òwu àti Olówu náà wà lára àwọn èèkàn tó sọ̀rọ̀ níbi ọdún Òwu ọ̀hún. Ńṣe ni ààrẹ àná ní orílẹ̀-èdè wa Nàìjíríà
Olúṣẹ́gun Ọbásanjọ́ fi ẹsẹ̀ ra ijó lásìkò ọdún Òwu náà, èyí tó wú ọ̀pọ̀ èèyàn lórí. Ọ̀pọ̀ èèyàn ló ń béèrè pé báwo gan ni ọdún Òwu tó milẹ̀ tìtì náà ṣe bẹ̀rẹ̀, ìgbà wo sì ló bẹ̀rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, alága àkọ́kọ́ fún ẹgbẹ́ gbogbo ọmọ bíbí ìlú Òwu nílẹ̀ Nàìjíríà ṣàlàyé pé ọdún 1984 ní ọdún Òwu bẹ̀rẹ̀. Olóyè Akin Olúgbadé tó ti di olóògbé lónìí ló sì bẹ̀rẹ̀ ọdún náà ní ọdún 1984. Àmọ́ ọdún 1992 ní olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tẹ́wọ́ gbà á tó sì ń ṣe ọdún náà dáadáa. Nígbà tí òun náà ń sọ pàtàkì ọdún Òwu, olóyè Sàráfà Túnjí Ìṣọ̀lá ní ọdún Òwu náà ló máa ń fún àwọn ọmọ bíbí ìlú Òwu láti wá sílé níbikíbi tí wọ́n wà. Ó ní ọdún yìí ló mú káwọn ọmọ bíbí Òwu wálé láti wá ṣe àjọyọ̀ tí wọn yóò sì tún wo àwọn ohun mèremère tí wọ́n lè ṣe sí ìlú Òwu. Nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ayẹyẹ ọdún Òwu, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní ẹ̀yà púpọ̀ ni wọ́n fi dá ìlú Abẹ́òkúta sílẹ̀. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní diversity la fi dá ìlú Abẹ́òkúta sílẹ̀, èyí sì ló jẹ́ kí Abẹ́òkúta ní ìlọsíwájú ju gbogbo ìlú mìíràn lọ. Bí a kò bá sì jẹ́ kí diversity náà bàjẹ́, ìlú Abẹ́òkúta náà yóò máa dára sí ni. Lẹ́yìn èyí ní Basọ̀run Òwu náà wá bọ́ sí ijó tó sì ń gbé ẹsẹ̀ síwájú àti sẹ́yìn. Ṣe díẹ̀díẹ̀ sì ni ijó ṣẹ̀kẹ̀rẹ̀ fi máa ń wọra. Níṣe ni bàbá àgbà náà sún bàtà kẹrẹrẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rèé o lórí bí ọwọ́ ọlọ́pàá ṣe tẹ afurasí tó lọ́wọ́ nínú ikú òṣìṣẹ́ àjọ FRSC àti ọmọ rẹ̀. Ọkọ olóògbé sọ̀rọ̀ sókè nípa bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Ghana ti kéde pé ọwọ́ àwọn ti tẹ afurasí apààyàn kan, Victor Benjamin Fajemirókun, ẹni ọdún 26, tí wọ́n fẹ̀sùn kàn pé ó lọ́wọ́ nínú ikú òṣìṣẹ́ FRSC tí wọ́n jí gbé nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. Ọ̀gá ọlọ́pàá kan nílẹ̀ Ghana ló fi ìròyìn náà léde nínú fọ́nrán fídíò kan tó tẹ iléeṣẹ́ ìròyìn BBC News Yorùbá lọ́wọ́ lálẹ́ ọjọ́ Àìkú Sunday tó kọjá yìí. Wọ́n ní afurasí náà sá wá sí Ghana láti farapamọ́ lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan. Nínú àlàyé rẹ̀, ọ̀gá ọlọ́pàá náà ṣàlàyé pé òun fẹ́ fi tó gbogbo èèyàn létí pé ọmọ ilẹ̀ Nàìjíríà kan tí àwọn furasí pé ó pa obìnrin kan àti ọmọ rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì sá wá sí Ghana láti má ṣe jẹ́ kí ọwọ́ ọlọ́pàá tẹ̀ ní Nàìjíríà. Victor Benjamin Fajemirókun, ẹni ọdún 26, ní ọwọ́ ti tẹ̀ báyìí lórí fọ́nrán fídíò kan tó ń lọ káàkiri orí ayélujára níbi tí wọ́n ti fẹ̀sùn kàn wípé ó ṣekú pa òṣìṣẹ́bìnrin ti àjọ road safety ìyẹn FRSC àti ọmọ rẹ̀ ní Abẹ́òkúta. Afurasí náà ní iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ń wá, ṣùgbọ́n tó sá wá sí Ghana láti farapamọ́ lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan. Nígbà tí a gbọ́ ibi tí afurasí náà farapamọ́ sí ni àwọn ọlọ́pàá sáré lọ síbẹ̀ láti mú. Ó sì ti wà láhàámọ́ wọn báyìí pẹ̀lú bí ìgbésẹ̀ ṣe ń lọ láti fà lé ọlọ́pàá Nàìjíríà lọ́wọ́. Ọ̀gbẹ́ni Jimoh Lasisi tó jẹ́ ọkọ Olúwamáyọ̀kún, obìnrin òṣìṣẹ́ FRSC tí wọ́n pa nípínlẹ̀ Ọ̀ṣun, bá BBC News Yorùbá sọ̀rọ̀ nípa ikú aya rẹ̀ náà. Lasisi ní ìbànújẹ́ ńlá ló jẹ́ fún òun wípé àwọn amòòkùnṣèkà ṣekú pa ìyàwó òun àti ọmọ obìnrin kan ṣoṣo tí òun bí nígbésí ayé òun. Ó ní bó tilẹ̀ jẹ́ pé kò tí ì tó àkókò láti sọ̀rọ̀, síbẹ̀ òun kò ní ṣàìsọ díẹ̀ láti lè jẹ́ kí àwọn èèyàn mọ òkodoro ọ̀rọ̀ èyí tó yàtọ̀ sí ohun tí àwọn èèyàn ń gbé káàkiri orí ayélujára. Lasisi ní ẹnu òun nìkan làwọn èèyàn ti lè gbọ́ òkodoro, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí òun ní láti mọ rírì gbogbo àwọn akọ̀ròyìn pátápátá àti àwọn tó ń bá òun kẹ́dùn. Ó ní ìgbà tí àsìkò tó láti bá ìyàwó àti ọmọ òun sọ̀rọ̀, ṣùgbọ́n tóun kò gbúrò wọn ló jẹ́ kí ara fu òun, tóun sì ránṣẹ́ sáwọn èèyàn láti ṣèwádìí ibi tí wọ́n wà. Ó ní òun lòun júwe fún àwọn ọlọ́pàá ibi tí Victor ń gbé nílùú Iléṣà àti Òṣogbo. Lasisi Jimoh fi yé wa ṣáájú pé ìparí ọdún 2019 lòun kúrò ní Nàìjíríà láti wá àtijẹ lọ sí Amẹ́ríkà, tóun sì ń ṣe ẹ̀tọ́ lórí ìyàwó àti ọmọ òun látìgbà náà. Ọkọ dáradára ni mo jẹ́ tí òun sì ń gbárùkù ti ìyàwó àti ọmọ òun. Ó ní òun kò lérò pé irú nǹkan báyìí lè ṣẹlẹ̀ sí òun lásìkò ìpèníjà tí òun wà yìí. Ó ní òun ṣẹ̀ṣẹ̀ lo ọdún 5 nílẹ̀ Amẹ́ríkà ní ìparí ọdún 2019 ní òun lọ sílẹ̀ Amẹ́ríkà. Ó ní kò sẹ́ni tó lè sọ pé
òun lè ṣèrànwọ́ láti ṣe ohunkóhun lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí. Alákòóso ètò ìgbaniwọlé nílé ẹ̀kọ́ ọmọ òun Àlàbá Lọ́sìn ní òun kọ́kọ́ pè láti béèrè bóyá wọ́n rí ọmọ òun nílé ẹ̀kọ́. Lójú ẹsẹ̀ ni wọ́n sì ti pe òun pé wọn kò rí ní kíláàsì JSS 1 tó wà. Ó ní báyìí lòun pe ọ̀rẹ́ òun kan láti sọ fún un pé kó lọ bá òun wo ọmọ náà nílé ẹ̀kọ́. Bákan náà lòun júwe ilé tí ìyàwó àti ọmọ òun gbé fún un tó sì lọ wò wọ́n. Ó ní mo tiẹ̀ kọ́kọ́ ní kí wọ́n já fèrèsé wọlé kó má lọ jẹ́ nǹkan ti ṣẹlẹ̀ sí wọn nínú ilé, ṣùgbọ́n pàbó náà ló já sí. Lójú ẹsẹ̀ ni òun tún ti pe màmá òun àti bàbá ìyàwó òun láti fi tó wọn létí pé òun kò gbúròó ìyàwó àti ọmọ òun. Lásìsì tẹ̀síwájú pé bàbá ìyàwó òun sọ pé ọjọ́ Ẹtì Friday làwọn ti jọ sọ̀rọ̀ gbẹ̀yìn. Lẹ́yìn èyí ni òun tó ránṣẹ́ sí ọ̀rẹ́ òun kan tó jẹ́ ọ̀gá ọlọ́pàá ní Eléwéran láti bá òun gbé ìgbésẹ̀ bí wọn yóò ṣe wá a rí ìyàwó àti ọmọ òun. Ó ní ọjọ́ àbámẹ́ta Sátidé ní òun pẹ̀lú ẹ̀ ti sọ̀rọ̀ gbẹ̀yìn tí òun sì fi nọ́mbà ìpè ìyàwó òun ránṣẹ́ sí ọ̀rẹ́ òun ọlọ́pàá náà. Ó ní lẹ́yìn èyí ni òun bá a sọ̀rọ̀. Ó ní pé Ìkòyí ilé nípínlẹ̀ Ọ̀ṣun làwọn tọpinpin ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyàwó òun sí. Ṣé ṣáájú ni ìyàwó òun sì ti sọ fún òun tẹ́lẹ̀ pé òun fẹ́ lọ ṣọ́ọ̀ṣì kan láti gbàdúrà. Ibẹ̀ ni ọkàn òun kọ́kọ́ rò pé ó lọ, pé bóyá àdúrà ló lọ gbà níbẹ̀. Ó ní torí òun mọ̀ pé ìyàwó òun kì í rìnrìnkùnrin, kì í ṣe ẹni tí wọ́n lè tàn lọ sí ibikíbi. Àmọ́ ṣùgbọ́n òun mọ̀ dájú pé Olúgbòhùn ni wọ́n fi gbé Olúwamáyọ̀kún àti ọmọ òun kúrò nílé. Ó ní ìròyìn ìbànújẹ́ ló jẹ́ fún òun pé ọmọ òun ọmọ ọdún 10 tí kò tíì mọ ohunkóhun ni wọ́n tún padà nù. Gbogbo nǹkan tó ń ṣe látìgbà tí wọ́n ti fi Olúgbòhùn náà pè é jáde ni kò mọ̀. Aṣọ kan ṣoṣo tó wọ̀ jáde lọ́jọ́ náà ló wà lọ́rùn rẹ̀ kó tó di pé wọ́n pa á. Ó ní ńṣe ló fọ aṣọ ilé ẹ̀kọ́ Adéṣẹwà ọmọ rẹ̀ tán, ó sì tún ń lọ aṣọ náà lọ́wọ́ kó tó di pé wọ́n fi Olúgbòhùn pè é kúrò nílé. Ó ní mọ́tò ní Victor wá fi gbé ìyàwó òun àti ọmọ kúrò nílé tó sì gbé wọn lọ sí Ìkòyí ilé l'Óṣogbo. Ìgbà tí wọ́n dé Ìkòyí ilé ló gbé mọ́tò náà sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì tó fi kọ́kọ́rọ́ sẹ́nu rẹ̀ níbẹ̀ láti lè jẹ́ kí àwọn èèyàn rò pé níṣe ni wọ́n jí wọn gbé. Lásìsì tẹ̀síwájú pé mọ́tò mìíràn ni Victor fi gbé wọn láti Ìkòyí ilé lọ sí Ìwòye Ìjẹ̀ṣà níbi tí wọ́n ti lọ pa wọ́n. Ibi tí wọ́n fi mọ́tò náà sílẹ̀ sí ni wọ́n ti pa fóònù ìyàwó òun nítorí tó ti mọ̀ pé wọ́n máa wà. Babaláwo tọ́wọ́ tẹ̀ jẹ́wọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ fún un. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìròyìn tó sọ pé ọ̀rẹ́ ìkọ̀kọ̀ ni Victor àti Olúwamáyọ̀kún jọ ń ṣe kí ọ̀rọ̀ tó yíwọ́, Jimoh sọ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá. Ó ní Victor àti ìyàwó òun ni wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ àti pé ọmọkùnrin náà kéré sí ìyàwó òun lọ́jọ́ orí púpọ̀ tí irú nǹkan bẹ́ẹ̀ kó sí lè ṣẹlẹ̀ láàrin wọn. Ọjọ́ kan náà ni ìyàwó Victor àti Victor jọ mọ ìyàwó òun, ṣùgbọ́n Victor ló wá ń súnmọ́ ìyàwó òun jù. Wọ́n sì ti jọ dàbí ọ̀rẹ́ mọ̀lẹ́bí. Wọ́n ti jọ wọnú ara wọn. Wọ́n sì máa ń mú ìyàwó òun lọ sórí òkè láti lọ gbàdúrà. Ó máa ń tẹ̀lé wọn lọ sí Òṣogbo láti lọ gbàdúrà. Ó sì ti wá fọkàn tán wọn gidi gan. Gẹ́gẹ́ bí ọkọ ìyàwó náà ti wí, ó ní kété tí àwọn ọlọ́pàá bá ti parí iṣẹ́ wọn, àwọn máa fi ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà tó àwọn akọ̀ròyìn létí. BBC tú àṣírí àwọn èèyàn tó ń fi ẹran ara èèyàn jóògùn. Ọlọ́pàá kó wọn sí àtìmọ́lé. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí ló ti wà nínú ìbànújẹ́ báyìí lẹ́yìn ikú àwọn èèyàn wọn tí àwọn kan pa láti fi jóògùn ní Sierra Leone. Ikọ̀ olùwádìí BBC Africa Eye ṣe òfin ìtótó àwọn tó wà nídìí ìṣekúpani náà. Ìyá ọmọ ọdún 11 kan tí wọ́n pa láti fi jóògùn lọ́pọ̀ ọdún sẹ́yìn sì wà nínú ìbànújẹ́ báyìí látàrí pé ẹnikẹ́ni kò tí ì jìyà ṣíṣe ikú pa ọmọ náà. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn BBC Africa Eye sọ̀rọ̀ nípa ọmọ rẹ̀ Papayo, Sela Kaloko ní inú òun bàjẹ́ nítorí àwọn kò gbọ́ nǹkan kan mọ́ nípa ìdájọ́ òdodo. Ẹja ni ọmọdékùnrin náà lọ tà nínú ọjà tí kò sì padà wálé mọ́. Odidi ọ̀sẹ̀ méjì gbáko làwọn mọ̀lẹ́bí rẹ̀ fi ń wá kiri kí wọ́n tó rí òkú rẹ̀ nínú kànga kan tí wọ́n ti gé ẹ̀yà ara rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Arábìnrin Kaloko ní àwọn máa ń kìlọ̀ fún àwọn ọmọ àwọn kí wọ́n máa ṣọ́ra pé kí wọ́n má lọ sí àwọn kọ̀rọ̀kọ̀ndú láti ta ọjà tàbí gba owó lọ́wọ́ ẹni tí wọn kò mọ̀ rí. Ìpànìyàn náà tó wáyé nílùú ọ̀hún Makeni tó wà ní àárín gbùngbùn Sierra Leone ló jẹ́ èyí tó bà òun nínú jẹ́ púpọ̀ lẹ́yìn tí àwọn aláṣẹ kò ṣe nǹkan kan nípa rẹ̀. Lórí ikú Papayo, ọlọ́pàá kò tilẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ pé níṣe ni wọ́n fi ọmọ kékeré náà jóògùn.
púpọ̀ irúfẹ́ ikú bẹ́ẹ̀ ni ọlọ́pàá kì í ṣe ìwádìí látàrí ìgbàgbọ́ àti ìbẹ̀rù àwọn afurasí nípa oògùn abẹnugọ̀ngọ̀. Orílẹ̀-èdè náà jẹ́ ibi tí ọ̀pọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ dókítà kò sí. Fún àpẹẹrẹ, akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìṣègùn nípa àyẹ̀wò òkú pathologist kan ṣoṣo ló wà níbẹ̀ pẹ̀lú èèyàn tó fẹ́ tó mílíọ̀nù 9. Èyí mú kó ṣòro láti ṣe ìwádìí ibi tí ikú Papayo ti wá. Yàtọ̀ sí èyí, ọ̀pọ̀ èèyàn nílẹ̀ náà ló ní ìgbàgbọ́ nínú oògùn abẹnugọ̀ngọ̀ ní Sierra Leone. Kódà àwọn ọlọ́pàá gan gbàgbọ́ nínú rẹ̀. Èyí ló fà á tí wọn kì í fi rí ìdí ọ̀pọ̀ ikú wọ̀nyí. Nínú ìwádìí BBC African Eye, wọ́n ṣàwárí babaláwo méjì tí wọ́n sì sọ pé àwọn máa ń fi ẹ̀rìn èèyàn ṣètùtù. Wọ́n sọ fún àwọn pé wọ́n wà lára ẹgbẹ́ kan tí wọ́n ti ń ṣe irúfẹ́ òwò bẹ́ẹ̀ nílẹ̀ ọ̀hún. Ọ̀kan nínú wọn tilẹ̀ sọ pé gbogbo ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà ni òun ní àwọn èèyàn sí, àmọ́ tí àwọn akọ̀ròyìn kò lè fìdí rẹ̀ múlẹ̀. Ọ̀kan nínú àwọn akọ̀ròyìn BBC tó ní ẹ̀rọ kámẹ́rà ìdákọ́ńkọ́ lára pé ara rẹ̀ ní Osma tó jẹ́ olóṣèlú tó sì fẹ́ fi èèyàn jóògùn kó lè wọlé ìbò. Wọ́n ní àwọn pàdé babaláwo kan nínú igbó Kambia. Ó pe ara rẹ̀ ní Kanu. Nígbà tí àwọn bá sọ̀rọ̀, ó ní òun ti ṣògùn fún àwọn olóṣèlú ńláńlá ní Guinea, Senegal àti Nàìjíríà. Àwọn ní àwọn tó ń bá àwọn ṣiṣẹ́, ó ní fọ́fọ́ ni bí yìí máa ń kún lásìkò ìbò. Nígbà kejì tí àwọn máa lọ sọ́dọ̀ rẹ̀, ó fi agbárí èèyàn hàn Osma láti fi hàn pé òun kò ṣeré. Ó ní ṣé o rí ẹnìkan ni àwọn fi agbárí yìí ṣiṣẹ́ fún. Agbárí obìnrin ni, òun lòun sì yan gbẹ. Ó ṣàfihàn ibi tí wọ́n ti ń pa àwọn èèyàn. Ó sì tún ṣàfihàn ibi tí ẹ̀jẹ̀ wọn ń lọ. Ó ní àwọn olówó gbogbo wọn ló máa ń wá sí ọ̀dọ̀ òun tí wọ́n bá ti ń wá agbára. Nígbà tí Osma sọ fún un pé òun fẹ́ ẹsẹ̀ obìnrin fún ètùtú ìdìbò, ó ní òun yóò gba 70 million neonis tó jẹ́ €2,500 tàbí $3,000. Sela Kaloko nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú BBC nínú ìgbàgbọ́ àwọn pé Kanu lè jẹ́ òní jìbìtì. Wọ́n kó gbogbo ẹ̀rí tó wà lọ́wọ́ wọn fún ọlọ́pàá. Àwọn babaláwo kan máa ń pe ara wọn ní oníṣègùn. Àjọ WHO sọ pé ní Sierra Leone nǹkan bíi 1000 kan dókítà ló forúkọ sílẹ̀ lọ́dọ̀ ìjọba níbẹ̀ lọ́dún 2022 nígbà tí wọ́n ní oníṣègùn 15,000. Púpọ̀ nínú àwọn èèyàn orílẹ̀-èdè náà ló gbẹ́kẹ̀lé àwọn oníṣègùn wọ̀nyí fún ìwòsàn onírúurú àìsàn. Sheku Tarawale tó jẹ́ olórí ẹgbẹ́ àwọn oníṣègùn sọ fún àwọn olùwádìí ikọ̀ BBC pé àwọn kì í fi èèyàn jóògùn, àmọ́ àwọn kọlọ̀ràn sí bíi Kanu ló ń ba orúkọ àwọn jẹ́. Ó ní àwọn ń gbìyànjú láti wẹ orúkọ àwọn mọ́, àmọ́ àwọn èèyàn nígboro kò mọ ìyàtọ̀ tó wà láàrin wa. Oníṣègùn náà ni gbogbo wọn pe àwọn. Ẹja kíkẹ̀ kan ló máa ń ba gbogbo ẹja inú àpẹ̀rẹ̀ jẹ́. Ọ̀gbẹ́ni Sheku Tarawale tí ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba báyìí láti fi ojú àwọn àṣeláàbí náà léde. Ó ṣòro láti mọ iye èèyàn pàtó tí wọ́n fi ń jóògùn ní Sierra Leone tí ọ̀pọ̀ èèyàn rẹ̀ ń pe ara wọn ní mùsùlùmí tàbí kìrìsìtẹ́nì. Emmanuel Sapon Owusu tó jẹ́ olùwádìí ní fásitì kan nílẹ̀ Gẹ̀ẹ́sì sọ fún àwọn akọ̀ròyìn BBC pé ìjọba orílẹ̀-èdè náà kò ya fífi èèyàn jóògùn sọ́tọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ìpànìyàn kan pàtó. Ó sọ pé wọ́n máa ń ka ikú àwọn kan bí ìgbà tí ẹranko bá pa èèyàn tàbí bí ìgbà tí èèyàn bá ní ìjàmbá tàbí ikú àtọ̀runwá. Ìdá 90% àwọn tó ń fi èèyàn jóògùn ni kì í fojú winá òfin. Babaláwo míì tó ń fi èèyàn jóògùn nílùú Freetown tí orúkọ rẹ̀ ń jẹ́ Waterloo sọ pé òun ní tó babaláwo bíi 250 tí wọ́n bá òun ṣiṣẹ́. Waterloo sọ pé kò sí irúfẹ́ ẹ̀yà ara èèyàn tí àwọn ò ní. Tí wọ́n bá ti ń béèrè èyíkéyìí ẹ̀yà ara báyìí ni àwọn máa ń fi ṣọwọ́ sí wọn. Sheku Tarawale tó jẹ́ olórí ẹgbẹ́ àwọn oníṣègùn lákòókò kan ó pe akọ̀ròyìn BBC pé àwọn ti rí ẹni tí yóò pa láti fi jóògùn. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ké sí iléeṣẹ́ ọlọ́pàá. Nígbà tí ọwọ́ tẹ babaláwo náà nínú òrùlé ilé rẹ̀ pẹ̀lú ọ̀bẹ lọ́wọ́ rẹ̀, wọ́n ṣàwárí onírúurú eegun èèyàn, irun àtàwọn nǹkan tó dàbí yẹ̀pẹ̀ tí wọ́n wú jáde láti inú ibojì òkú níbẹ̀. Nínú oṣù kẹfà ọdún yìí ni wọ́n gbé òun àtàwọn méjì míì lọ ilé ẹjọ́ pẹ̀lú ẹ̀sùn oògùn ṣíṣe lọ́nà àìtọ́. Àwọn afurasí náà ní àwọn kò jẹ̀bi ẹ̀sùn tí ọlọ́pàá fi kàn wọ́n nílé ẹjọ́. Ilé ẹjọ́ náà sì gba béèlì wọn pé kí wọ́n máa lọ sílé, àmọ́ kí ìwádìí lórí ẹ̀sùn náà máa tẹ̀síwájú. Ogun agbésùnmọ̀mí tó kọ̀ tó lòun ò níṣẹ́.
ààwẹ̀ àti àdúà láàfin kojú rẹ̀ o. Ìjọba ìpínlẹ̀ Borno ya ọjọ́ ajé Monday sọ́tọ̀ fún ààwẹ̀ àti àdúà gbígbà. Kí àlàáfíà lè jọba lẹ́yìn àìbalẹ̀ ọkàn tó gbalẹ̀ kan lórílẹ̀‐èdè yìí, ìjọba ìpínlẹ̀ Borno ti ya ọjọ́ ajé ọjọ́ 24 oṣù kọkànlá ọdún 2025 sọ́tọ̀ fún ààwẹ̀ gbígbà àti àdúà ṣíṣe nípìnlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum ló kéde ọ̀rọ̀ náà lọ́jọ́ àbámẹ́ta sátidé lórí ètò orí amóhùnmáwòrán kan lórí ìkànnì Channels. Gómìnà Babagana sọ pé ààwẹ̀ gbígbà àti àdúà náà kò kàn ti ẹ̀sìn tí àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún bá ń ṣe, bí kò ṣe pé kí kálukú pawọ́pọ̀ láti gbà á fi bẹ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní òun fi àsìkò yìí kéde ọjọ́ ajé Monday ọjọ́ 24 oṣù kọkànlá ọdún 2025 bíi ọjọ́ ààwẹ̀ gbígbà àti àdúà ṣíṣe káàkiri ìpínlẹ̀ Borno fún ìdápadà àlàáfíà ní Borno àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ó ní òun pe gbogbo èèyàn olùgbé Borno ẹ̀sìn yòówù tí wọ́n lè máa ṣe láti darapọ̀ mọ́ àdúà náà fún àlàáfíà ìpínlẹ̀ àti orílẹ̀-èdè wa Nàìjíríà ni. Ó pè fún ìfarajìn àwọn èèyàn ìpínlẹ̀ náà láti máa ṣe àdúà déédéé fi máa wá àánú Olúwa. Gómìnà Zulum ní òun kì í ṣe gómìnà lásán ní Borno, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó nífẹ̀ẹ́ ìlú ni òun, tí òun sì gbọdọ̀ sa ipá tòun lórí bí àlàáfíà yóò ti jọba. Ó wá gbóríyìn fún àwọn èèyàn ìpínlẹ̀ Borno fún ìfarajìn wọn láti bí ọdún 15 tí àwọn agbésùnmọ̀mí ti ń ṣòro nípìnlẹ̀ náà. Ó gbà ládùúrà pé pẹ̀lú àṣẹ Olúwa àwọn ò borí àsìkò ìpọ́njú tí àwọn agbésùnmọ̀mí fi ń yọ àwọn lẹ́nu nípa dídúró ní ìṣọ̀kan. Gẹ́gẹ́ bí ó ṣe ṣàtẹnumọ́ rẹ̀, ó ní láì fi ti ẹ̀yà, ẹ̀sìn tàbí ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe. Ó ní kí á ti àwọn ọmọ ogun wa lẹ́yìn láti kojú àwọn ọ̀tá tó fẹ́ da ìpínlẹ̀ àwọn rú ní apá àríwá ìlà oòrùn àti gbogbo Nàìjíríà. Gómìnà Zulum fúnra rẹ̀ ní ikọ̀ àwọn agbésùnmọ̀mí ti dọdẹ ẹ̀mí rẹ̀ nínú ìkọlù, àmọ́ tí Ọlọ́run ò gbà fún wọn láti dá ẹ̀mí rẹ̀ légbodò. Ó ní lọ́wọ́ báyìí ìyàtọ̀ ti ń wà sí bí nǹkan ti le koko nígbà kan. Àwọn àgbẹ̀ ti lè ní àǹfààní láti ṣe ọ̀gbìn àwọn nǹkan oko tó lè gbé wọn fún ọdún kan tàbí méjì, tí èrè oko ọdún yìí náà sì ti gbé ọwọ́ èrè. Bó sì tilẹ̀ jẹ́ pé Babagana Zulum náà lóun gbà pé ìkọlù ń wáyé lọ́tùn lósì, àmọ́ òun rọ àwọn èèyàn Borno láti dúró ṣinṣin. Ó ní ìdúróṣinṣin àti ìfarajìn wọn jẹ́ orísun agbára fún òun àti fún ìjọba òun. Gẹ́gẹ́ bí ìran èèyàn tó ní ìgbàgbọ́, òun gbàgbọ́ pé a tún gbọdọ̀ fi àdúrà kún ìlànà ààbò wa. Ó fi kún pé ìjọba òun yóò tẹ̀síwájú láti máa ran àwọn òṣìṣẹ́ elétò ààbò lọ́wọ́ pẹ̀lú àwọn ikọ̀ fìjìláńtẹ́. Àjọsọ yóò sì máa wáyé níbi tó bá yẹ láì gbàbọ̀dè fún aráàlú. Ẹ ó rántí pé ìdààmú gbòde lọ́sẹ̀ tó kọjá yìí ní Nàìjíríà bí àwọn agbébọn ṣe pa olórí ogun kan, Ọ̀gágun Musa Uba, tí wọ́n jí akẹ́kọ̀ọ́bìnrin 25 gbé ní Kebbi, 315 ní Niger, tí wọ́n sì tún pa èèyàn 3 ní ṣọ́ọ̀ṣì Eruku ìpínlẹ̀ Kwara tí wọ́n kó ọ̀pọ̀ wọgbó lọ. Látàrí àwọn ìròyìn náà ni gómìnà Babagana Zulum kéde ààwẹ̀ àti àdúà láti kojú rẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, yóò sì dára fún yín.